Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi tí a gbọ́ wọn ní ìbànújẹ́ ó sọrí àgbàkodò fún àǹtí wa fashion o. Wọ́n ní torí pé gbogbo wàhálà àti àṣírí wọn ó ń tú lọ́tùn lósì ni ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ o, ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ òun ni wípé MAID tó ń ṣiṣẹ́ fún Dr. Lizzie òun ló bẹ́ speaker. Ó ní àwọn èèyàn pé wọ́n wá ń bá òun, wọ́n fẹ́ fún un lówó láti mú fóònù Dr. Lizzie. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó ti di wàhálà nínú palace. Pé wọ́n dẹ̀ ń try láti solve ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ ni o. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa fashion ló wá ń di ọ̀rọ̀ yìí. Wọ́n ní ó fẹ́ bribe MAID Dr. Lizzie pé kí wọ́n jí fóònù Dr. Lizzie. Ẹ̀yin èèyàn lé, ìgbà tá a gbọ́ ó ya àwa gan lẹ́nu. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tí ó bá ní pé kí Queen Naomi àti kábíyèsí kán má jayé orí wọn, ẹni náà Ọlọ́run máa kọjú ìjà sí ni o. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o. Ẹ wo àtìgbà tí wọ́n ti ń tako Queen Naomi àti kábíyèsí, ẹ rí pọ́lọ̀ ń kọjú ìjà sí wọn ni ẹ̀yin èèyàn lé. Nǹkan tí ó fẹ́ fi fóònù Dr. Lizzie ṣe, àmọ́ nǹkan tó fẹ́ fi fóònù Dr. Lizzie ṣe. Ṣùgbọ́n wọ́n ní pé nǹkan tá a gbọ́ nìyẹn pé MAID wọ́n ní pé kí wọ́n mú fóònù, kán bóun mú fóònù Dr. Lizzie wá. Pé ó dẹ̀ ọ̀fà ọmọ yìí lówó. Wọ́n ní bí ọmọ yìí ṣe bẹ́ speaker nìyẹn. Ẹ̀yin ará lé, nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní ó sọ wípé wọ́n ní MAID sọ pé 250,000 ni wọ́n ní kò ń gbà pé kò ń fi mú fóònù Dr. Lizzie. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń sọ fún yín pé tówó yẹn ò bá tó àwọn afún sí i. Pé lójoojúmọ́ ni wọ́n ń pè kó lọ mú fóònù yẹn, kó lọ mú fóònù yẹn, kó lọ mú fóònù yẹn lẹ́ẹ̀mẹwàá náà ń sọ fún yín pé kó lọ mú fóònù yẹn. Dr. Lizzie ẹ̀yà máa so fóònù yín. Ẹ mọ kíní ìgbànú kan táwọn ìyá wa máa ń lò tán máa ìgbànú náà ni tán máa ń kówó sí ẹ̀yà lọ rarú ẹ̀kẹ́ máa fi fóònù yín sínú ìgbànú yín because you cannot trust anybody in that palace. Wọ́n ní bí wọ́n ṣàṣe bẹ̀rẹ̀ sí ní ọmọ yẹn lára nìyẹn pé kó lọ mú fóònù yẹn wá, kó lọ mú fóònù yẹn wá lójoojúmọ́ náà ni kó lọ mú fóònù yẹn wá ẹ̀yin ará ilé. Wọ́n ní àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú fashion, wọ́n ní wọ́n ń ṣe kékeré, wọ́n náà pọ̀. Wọ́n nígbà tó yá, wọ́n tún gbé owó yẹn sí 750,000 naira pé kó lọ mú fóònù yẹn wá. Ẹ rí pé èyí tún lágbára. Bí ọmọ yìí ṣe tú àṣírí nìyẹn o. Wọ́n ní bí Dr. Lizzie ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti ní ẹ̀yìn odi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. TV ń kí yín, Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola mìíràn gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní pé wọ́n offer ọmọ in 250, ọmọ ò gba 250. Wọ́n ní everyday ni wọ́n ní ọmọ yìí lára kó gbowó ìgbà tó yá wọ́n raise sí 750,000 naira. Wọ́n ní ọmọ yìí ò gbà. Wọ́n lọ́mọ ṣàbẹ̀ speaker ó sọ fún Dr. Elizabeth. Wọ́n ní bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yìí lọ sí ìgbà tí Dr. Elizabeth gbọ́, wọ́n gbọ́rọ̀ yìí lọ sọ́dọ̀ bàbá wa Erin ńlá. Wọ́n ní inú bí kábíyèsí nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọmọ yìí wọ́n ló smart gan ìyẹn MAID. Wọ́n ní gbogbo bó ṣe ń pè tí wọ́n ọ̀fẹ́ lówó, wọ́n ní gbogbo ẹ̀ lórí kọ́ọ̀dù pátápátá sí orí fóònù ẹ̀. Wọ́n ní gbogbo conversation tán ní pátápátá òun ló wà lórí fóònù ẹ̀. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Wọ́n nígbà tó yá,
wọ́n ní ọmọ yìí sọ fún wọn pé òun máa ṣe kó tó di pé ó lọ sọ fún Dr. Elizabeth. Wọ́n ní ó wá lọ sí ibi tí wọ́n ti ní kán pàdé. Wọ́n ní kò gbé ìpamọ́ ọwọ́ ẹ̀. Wọ́n ló wá mú fóònù ẹ̀, ó wá fi sínú aṣọ ẹ̀, ó wá wọ tight. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń jọ sọ pátápátá lọmọ yìí ló gbohùn wọn sílẹ̀ nínú ẹ̀. Wọ́n nígbà tó dé supermarket tán ní kán ti pàdé. Wọ́n ní ẹni tó ń gbé ilé àǹtí wa fashion òun ló bá níbẹ̀. Wọ́n ní àwọn èèyàn ń béèrè pé kí ni àǹtí wa fashion fẹ́ fi fóònù Dr. Elizabeth ṣe, kí ló ń wá nínú fóònù Dr. Elizabeth. Ṣé Dr. Elizabeth láṣìírí kan tó wà nínú fóònù yẹn tó fi fẹ́ gba fóònù wọn ni? Kò yé gbogbo wa, kò yé àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan rárá. Ṣé wọ́n fẹ́ fi fóònù ṣe jàǹbá fún Dr. Elizabeth ni? A lè dá yín lóhùn, a lè sọ. Ṣùgbọ́n èmi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ló máa níyanjú. Wọ́n ní pẹ̀lú gbogbo evidence ni Dr. Lizzy gbé ọ̀rọ̀ yìí náà lọ fi tó kábíyèsí létí. Pé kábíyèsí wà disappointed o, pé inú wọn ò dùn rárá pẹ̀lú ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n gbọ́. Ní ìsìn wọ́n ní kábíyèsí bínú, wọ́n bínú sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn olórí yìí, ẹni tó bá ti ń sọ òtítọ́ wọn ò fẹ́ kó sọ. Àfi ẹni tó bá yẹ pé wọ́n jọ máa fọwọ́sowọ́pọ̀ ṣe ìkà àti wàhálà nínú pálásì kábíyèsí. So ẹ̀yin èèyàn lé àmọ́ nǹkan tí kábíyèsí máa sọ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tá a bá gbọ́ any other gist a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ lórí update lórí gist yìí, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ lórí akitiyan yín lórí channel wa. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń support, ten like, ten share. A dúpẹ́. Ọlọ́run Elédùmarè á bá wa dúpẹ́. Àpò yín ò ní gbẹ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.